kí ni ọ̀nà àbáyọ tẹ́ ẹ bá sì wo àwọn ọ̀gágun fẹ̀yìntì àwọn tiẹ̀ ti ń kéde pé ẹ wo àwọn ń ṣàtìlẹ́yìn bí wọ́n bá fẹ́ kéde ìlú òfararọ lẹ́kẹ̀ẹ́ ètò ààbò tó mẹ́ẹ̀ kódà gbogbo àwọn làwọn náà fara mọ́ bẹ́ẹ̀ sì rèé bàbá ń sọ̀rọ̀ ètò ààbò náà àwọn non-state actor bíi OPC àwọn náà wà lára àwọn tá a mọ̀. àjọṣe ni. ṣùgbọ́n tí ò bá jẹ́ àmọ̀tẹ́kùn tó tún tẹ̀ wájú ètò ààbò ti ń mẹ́ẹ̀ lẹ̀ Yorùbá. àwọn olówó lámọ̀tẹ́kùn àwọn olùgbà àmọ̀tẹ́kùn wa sí gómìnà ló lámọ̀tẹ́kùn ni. gómìnà ò mọ bá àmọ̀tẹ́kùn ṣe wáyé ẹnu mi gbà lẹ́niwẹ̀ẹ́ gómìnà ò mọ̀ èmi àti yìí náà la fọpọlọ odò yìí la fi bí àmọ̀tẹ́kùn nígbà tá a bí tán ní Ìjẹ̀bú Mùṣín a gbé lọ sí mainland ní ọ́fíìsì ọ̀gá wa kan àwọn tó bá mọ̀ tàn yín wọ́n mọ̀ tẹ̀lé mo yé sọ yẹn ibẹ̀ láti sọ di document tó wá sí Dawn Commission ní kókó ọ̀sìn yìí àwọn Dawn Commission lọmọ bí wọ́n ṣe pe gómìnà sí gómìnà kankan àwọn gómìnà tó wá ń jẹ tó ń ṣe fìlìkọ́kọ́ lórí àmọ̀tẹ́kùn lẹ́nu wọn ò mọ̀ tán ẹ̀ ìgbà tó di document tó di blueprint tó ń dun àwa ń bẹ̀ ni pé àwọn tó mọ ètò yìí gangan tá a jọ mọ̀ ń ò pè wá sí mọ́ but àwa ò ní dandan àwa fẹ́ bá wọn ṣe. ṣe pé inú ẹ̀yin kan ò dùn sí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn ìbí wọ́n ṣe ń darí rẹ̀ yìí. kò ń ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan tó wà nú ẹ̀kọ́ náà ń ṣe mọ́ wọ́n ti fòṣèlú bọ́ náà but dídò pé kùkù lajà yẹn sì wà ń bẹ̀ à lè takò kò sì jẹ́ níta fẹ́ kàn ṣe wọ́n ti ń ṣe. ìtẹ̀ sọ pé kí wọ́n ṣe. àwọn nǹkan kan wà ń bẹ̀ tó yẹ kí ó sì wà ń bẹ̀ tí wọn ò jó ṣe. bíi. ẹ ṣe anybody tó bá máa jẹ́ ọmọ àmọ̀tẹ́kùn ó gbọ́dọ̀ jẹ́ ẹgbẹ́ ìbílẹ̀ kan bóyá OPC o bóyá dẹgbó ORA tó ṣàmọ̀ pé yóò ní kọ́détọ̀ tí ó sáìn fún pé ọmọ wa ni àṣejìnà. kò wá rí bẹ́ẹ̀ mọ́. kò rí bẹ́ẹ̀ mọ́ inú PDP inú APC wọ́n ti ń pín slots. bóyá lọ mọ OPC tó wà ń bẹ̀ tó bá kó tí wọ́n bá àti OPC o àtẹgbẹ́ yòókù àti vigilante o tó bá jẹ́ pé lọ́yọ̀ state o 3000 náà ní gbogbo àwọn ọmọ tó jọ mọ ìbílẹ̀ ń bẹ̀ bóyá náà pé 1000. ṣé èyí tó a wá fẹ́ fi achieve sàlẹ̀ achieve ẹ̀ àwọn ọmọ tá a ní wọ́n mọ̀ ṣèpàdé mọ́ ìpàǹlẹ̀ mọ́ ń gbòòrò ẹ̀yẹ mọ́ bá fọ́n sálárì kẹlẹ̀ wọ́n fún tọ́ da tẹ̀wá ń kó lóṣèlú lọ síbẹ̀ ibi tí fọ́ọ̀tì wà nìyẹn. kò sínú tẹ́lẹ̀ kọ́lẹ̀. lẹ́yìn oṣù péréte ó yẹ kí wọ́n máa fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́ oríṣiríṣi tí wọ́n fi máa bá gbà mu lábẹ́ ọlọ́pàá ni o lábẹ́ sójà ni o lábẹ́ sífúdì ó yẹ kí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn. ṣé wọ́n ṣe ni. wọ́n ṣe é pé wọ́n jẹ wọ́n lówó. wọ́n jẹ àwọn àmọ̀tẹ́kùn lówó. wọ́n jẹ wọ́n lówó owó tó dáa náà ń sọ fún wọn. ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ jọ sọ. but àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan wà tó yẹ kó máa jẹ́ titi wọn. ìyẹn ni wọ́n fi máa bẹ́gbẹ́ pé nídìí sí àwọn agbófinró. àtẹ̀yìn àti àwọn Dawn tẹ́ ẹ jọ mọ ìpìlẹ̀ gbogbo kiri yìí ǹjẹ́ yìí náà ń sọ fáwọn gómìnà yìí pé ó dáa o ẹ ṣe jẹ́ àṣẹ báyìí. agbára tiwa ọ̀ká ọ̀dọ̀ gómìnà àwọn táwọn fi ẹ̀hónú hàn sí náà làwọn Dawn sósì dáa báyìí bọ́n ṣe ń rọ̀nù. ṣùgbọ́n àwọn Dawn lè kàn sáwọn gómìnà. iná mi sọ pé Dawn làwọn mọ̀ fi ẹ̀hónú hàn sí. kí làwọn wá ń sọ. Dawn ni ó mọ̀ sọ fún wọn bọ̀tẹ́ ẹ rántí pé Dawn náà o àwọn gómìnà ní gbọ́ bùkátà wọn o wọn ò dá lówó tiwọn o lọ́wọ́ lójú táwọn náà lè sọ fún gómìnà o ó yẹ ká ṣe program kan ó dà pé lọ́sẹ̀ yìí náà ni tá a mú yìí lákùrẹ́ kò tí ì sú ọ̀pọ̀ yọ wà yìí. kí ló dé. owó tí wọ́n ṣe dà